ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ má bínú kíní yẹn ló ń ṣe bákan lẹ́ẹ̀kan ni mo fi ní pé kẹjẹ́ ká tó mú mo kí yín mo gẹ̀ yín mo kí yín lórúkọ Ọlọ́run lórúkọ ìṣẹ̀dálẹ̀ Yorùbá lórúkọ obìnrin lórúkọ ọkùnrin lórúkọ gbogbo abiyamọ ilẹ̀ Yorùbá pátápátápátá ojú wa ò ní rí bí a ti ń làkàkà ká bọ́ kúrò nínú ìgbèkùn tí àwọn ìka ènìyàn tẹ́ fi ìran Yorùbá sí Ọlọ́run máa gbà wá a máa bọ́ ilẹ̀ Yorùbá bá ní òmìnira ilẹ̀ Yorùbá máa ṣe kíni máa bọ́ kò nínú ìgbèkùn mo kí yín lẹ́ẹ̀kan sí mo wá láàárọ̀ ẹ̀ láti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pè mí inú mi dẹ̀ dùn bá ìkan nínú àwọn kábíyèsí wa mi ò ní dárúkọ wọn for security purpose àwọn ọba gidi ọba láyére tí ó dáa fún wọn tí wọ́n pẹ̀ lórí àpèrè apàdé lánàá wọ́n láwọn ti pe nọ́mbà mi wọ́n wá sọ ọ̀rọ̀ kan fún mi pé ńgbà táwọn gbọ́ kiri rẹ̀ pé àwọn sọ pé Ìgbòho àti bàbá Akíntóyè wọn à lè lọ́wọ́ nípa ẹ̀ pé àwọn mọ̀ pé no ìrínisí ní ìsọ̀lẹ̀ lọ́jọ́ kábíyèsí yóò dára fún yín mo wá láàárọ̀ láti sọ fún gbogbo ọmọ Yorùbá Nation tí bàbá Akíntóyè gbé dání Yoruba Nation tí Sunday Ìgbòho májàsọ́lá ń pariwo ẹ̀ ó yàtọ̀ sí òmìnira 2022 ó yàtọ̀ sí òmìnira 2022 the Yoruba Nation tó wà lọ́wọ́ bàbá Akíntóyè tí bàbá àgbàlagbà bàbá 89 tí wọn ò sùn tí wọn ò hó torí pé kí ìran Yorùbá bá lè bọ́kò lóko ẹrú Yoruba Nation tí bàbá Akíntóyè gbé dání bàbá 89 tí wọ́n ń làkàkà kí ìgbé ayé ọmọ Yorùbá kó bọ́ sípò ó yàtọ̀ sí òmìnira 2022 Yoruba Nation tí májàsọ́lá kàkà kí Olódùmarè Akínrógun of Ipotiland the ààrẹ akọni of Yoruba land tó gbé dání tí wọ́n ń polongo ẹ̀ ó yàtọ̀ sí òmìnira 2022 ó yàtọ̀ kì í ṣe ní láti ń pariwo ẹ̀ kì í ṣàná ó ti lé lọ́dún méjì ó ti lé lọ́dún mẹ́ta tá ti pariwo pé oníyangí má bà tèmi jẹ́ epo ní mẹ́rù bàbá mi mọ́mú Yorùbá yọ wẹ́kọ̀ bàbá mi àárí yín àgbúrò yín ẹ má fàwọn ọmọ yín lẹ̀ ẹ má fàwọn ọmọ yín lẹ̀ bàbá ó ti tọ́jọ́ mẹ́ta tá ti pariwo ẹ̀ pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ dẹ̀yìn lẹ́yìn Dúpẹ́ Onítìrí abánidani Dúpẹ́ Onítìrí tí ìbáni débẹ̀. The Yoruba Nation stand for what? Stand for the freedom of the Yoruba land. The Yoruba Nation stand for the freedom of we Yorubas. The Yoruba Nation, under the leadership of Baba Akíntóyè, say no to the brutalize of Yoruba people. Baba máa sọ dáadáa pé lójoojúmọ́ lòun dókòó lòun bá ìṣẹ̀dálẹ̀ Yorùbá sọ̀rọ̀ lòun bá Ọlọ́run sọ̀rọ̀ pé ọmọ Yorùbá àti fira wa ṣètùtù fún Nàìjíríà púpọ̀ òun ò dẹ̀ fẹ́ kí ìkankan kí ikú ó tún pa ọmọ Yorùbá mọ́. That is message tí bàbá Akíntóyè always máa ń sọ fún àwọn àdúgbò tá a lọ bẹ̀ pé ẹ̀yin ọmọ mi a lè gba orílẹ̀-èdè wa without foulnet láì sí ìjà tí ìjọ àgbáyé tá máa bá wa dá sí. Bàbá dẹ̀ tún máa ń sọ wípé tá a bá gba orílẹ̀-èdè wa tán ohun tá à ń jà fún ni wípé a fẹ́ ṣe ìkáwọ́ ohun tí Ọlọ́run yọ̀ọ̀dá fún wa tó ṣe ilẹ̀ wa. A fẹ́ ṣe ìkáwọ́ ohun tí Ọlọ́run yọ̀ọ̀dá fún wa tó ṣe ọgbọ́n orí wa tó ṣe àlùmọ́nì ilẹ̀ wa. Pé tá a bá gba orílẹ̀-èdè wa tán we and the Fulanis a sì máa bára wa ṣe torí a jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wa ni.
Tá bá gba orílẹ̀-èdè wa tán, we still have business together with Igbos and Hausas, Fulani. So that is why we don't want any war. Ohun tá ń jà fún ni wípé a fẹ́ ṣe kò kárí àlùwàlá, kí àlùwàlá wa kó lè máa kárí lọ́dọ̀ wa. A fẹ́ ṣe ìṣàkóso ilẹ̀ wa. That is what Lord Baba Akintoye and Chisedegbo preach to us every day. That is why nígbà tí àwọn ọmọ Yoruba Nation tá ń ṣe rally káàkiri, we see Nigeria police as our friend. A máa ń lọ gbà yẹn lọ́wọ́ tá a lọ sọ́dọ̀ governor, tá a lọ sọ́dọ̀ commissioner of police, Ishi State. No, ìkankan ṣẹlẹ̀ l'Ondo. The commissioner of police called the Sunday Igbohos. Sunday Igboho now called Lucas. We went to the police station and we settled it amicably to show that the Yoruba Nation, we are peacemaker. Àwọn bàbá wa ti sọ fún wa wípé a lè lọ láìsí jàgídíjàgan, láìsí ìjà, láìsí ìtàjẹ̀sílẹ̀ tó máa back òfin àgbáyé máa back wa. Olẹ́fìrí tá ń jáde tí ò dẹ̀ sí wàhálà. A dẹ̀ ń pariwo. Ọmọbìnrin yìí ó ní ẹ̀jẹ̀ ti ta sí lọ́pọlọ. Dúpẹ́ Onítìrí, ẹ̀jẹ̀ ti ta sí lọ́pọlọ. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ padà lẹ́yìn ẹ. Ẹgbọ́n tó ń sọ lẹ́nu. Ṣé ó ṣe ń gbọ́ ní ìgboro ayé? Mo ṣe prógámù kan gbà yẹn lọ́hùn. Wèrè kan jáde síta wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Orí bẹ́ẹ̀ lé ní àbí orí bẹ́ẹ̀. Mo láwọ̀ ògbórí àwa náà a lè má jù pẹlẹbẹ báyìí, àwa náà àti na àwọn kàlẹ́ndà kan mọ́lẹ̀ tó pọ̀ rẹpẹtẹ díẹ̀. Pé mi ò gbórí ní stéètì kan kí wọ́n ní gómìnà méjì. Bàbá mi chief imam. Ẹ̀yin ti dáyé ẹ̀tújù wá lọ dáadáa, ẹ̀yin ni bàbá wa. Bóyá ó ṣẹlẹ̀ rí tí wọ́n ò kọ sínú ìwé ìtàtàwákà. Mi ò gbórí kí Èkìtì state kó ní gómìnà méjì, kí Kwara state kó ní gómìnà méjì, kí Kogi state kó ní gómìnà méjì, kí Ọ̀ṣun state ní gómìnà méjì, Ọ̀yọ́ state gómìnà méjì, Ògùn state gómìnà méjì, Ondo state gómìnà méjì, Lagos state gómìnà méjì. Kò ṣẹlẹ̀ rí. Bọ́ba kan ò bá kú ọba kan ò lè jẹ́ náà máa ń sọ fún wa. Ẹ padà lẹ́yìn Dúpẹ́ Onítìrí, wọ́n ní róò kò sí ìtọ́jọ́. Òun ló gbé tábìlẹ̀tì dání. Òun ní bàbá Akíntóyè àti Sunday Igboho kàn ń gbowó ní. Wọ́n kàn ń gbowó ní. Wọ́n ṣe mùrá ní. Wọ́n ṣe mùrá ara ní. Ṣé o ti wá délẹ̀ báyìí? And I thank God for one thing yesterday. Nígbà tí mo gbọ́ tí ìjìnlẹ̀ ń jáde síta tó ń deny àwọn boys yẹn. Ni mo lanu lórí awó wọlé sí mi lẹ́nu. Ni mo ní jàgínní ènìyàn wí fún ọba jẹ́ ó gbọ́. Jàgínní ọmọ aláìgbọràn elétí lápá. Jàgínní ọ̀pọ̀lọpọ̀ èlò náà fẹ́ fún wọn 20,000. Wọ́n á fi 20,000 yẹn rán wọn lọ sẹ́wọ̀n. Because ohun gbogbo à ń pariwo àti sọ. Ohun gbogbo tí ọmọbìnrin yìí ṣe kò sófin kan tó bá kẹ̀ àtọ̀. Kò sí òfin kankan tó bá kẹ̀. Ẹ dẹ̀ pariwo bẹ́ẹ̀ pé ohun tó yẹni ló yẹni o. Ó kù ọrùn kò yé adìyẹ o. Ó tún wá yé adìyẹ ẹni tó mú dání ní onítìjú o. Ohun tí Dúpẹ́ Onítìrí ń ṣe yìí, ohun tó sọ fún yìí tẹ́ rò pé àwọn ti lọ sí United Nations. It's not like that. Adé ń pariwo fún yín pé bàbá Akíntóyè tó gbé Yorùbá Nation lọ sí UNPO. That is the beginning of the journey. Níbi tó yẹ ká ẹ rẹ́gísítà sí, níbi ohun tó yẹ ká ẹ ṣe, wọ́n ní no. Mo wá ń gbọ́ nínú program Wálé Àlíkan lánàá táwọn wèrè dání òmùgọ̀ tó sọ wípé gbogbo tébìlẹ̀tì tí wọ́n ń lò ń gbà yẹn lọ́hùn nígbà ayé Adéníran Dúpẹ́ Onítìrí ló supply bàbá Akíntóyè àti Sunday Igboho orógbá lẹ́nu yín ẹ̀yin ọmọ ìrankíran
orógbá lẹ́yìn yín ẹ̀yin ọmọ àlè. Wálé Àlì mo rò pé ó ti lo oògùn ẹni mi mọ̀ pé o ìlò mo rò pé ó ti yá sí ẹni. Before kí Dúpẹ́ Onítìrí tó dé and you Wálé Àlì nígbà wo ló join làwọn bàbá yẹn ti lọ sí UNPO. Before kí Dúpẹ́ Onítìrí tó dé láti bẹ̀rẹ̀ rally wa. Before kí Dúpẹ́ Onítìrí tó dé ohun tó dára ti ṣẹlẹ̀ ní náà ti propose pé tí ìrìn àjò wa yìí bá yá ó yá ẹ máa design passport ẹ lọ bèrè lọ́wọ́ Kóìkì. There are a lot of things tẹ́tí ń ṣe kí Dúpẹ́ Onítìrí tó dé. Kí Dúpẹ́ Onítìrí tó dé gan àti ṣe petition but ọlọ́mọ jẹ́ kẹ́nìyàn ó fi inú wẹ́nu kó lọ jẹ́wọ́. Yàgbó Yájú ti fẹ́ ṣe petition kí Dúpẹ́ Onítìrí tó dé kí bàbá tó sọ pé tó bá jẹ́ pé petition ló fẹ́ ṣe ẹ jẹ́ àláwọ̀ ẹ̀ kó ṣe. Ṣé ẹ mọ̀ pé ohun tó ṣe nìbàdàn lánàá ní ìjẹta ló fẹ́ ṣe fún Sunday Ìgbòho tó ní kí Sunday Ìgbòho fẹsẹ̀ kan sí Kútọ́nù kó fẹsẹ̀ kan sí ní sẹ̀mẹ̀bọ́dà. Ìyàtọ̀ wà láàrin Yoruba Nation àti Ominira 2022. The Yoruba Nation orílẹ̀-èdè wa ló jẹ wá lógún jù. Ẹ̀yin tẹ́ sọ pé àwọn bàbá ò ní kankan kí Dúpẹ́ tó dé flag ti jáde ó ajá kìíní òun kọ́ ló ní flag. Tẹ́ bá dẹ̀ rí flag títí wọn ẹ mọ̀ pé ìyàtọ̀ wà ń bẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ní pé ìkànnì wa we are not one. We Yoruba Nation ó kọ Democratic Republic of Yoruba Democratic Republic. We call ourselves a Yoruba Nation. Self-determination. And we follow the law of the land and international law. Bàbá mi ambassador, ikú kan ò ní pa yín. Ẹni bá bínú sí yín Olódùmarè á bínú sí. Ẹni bá rojọ́ yín níbi bí ilẹ̀ òní ti ń mọ́ tara ń tú gbogbo ènìyàn ara ọmọ ni àwọn bẹ́ẹ̀ ni. Ẹni bá ní kẹ́ ẹ lọ kẹ́ ẹ mọ́ bọ̀ ẹ lóru àwọn bẹ́ẹ̀ mọ́ gbà. Ẹ kú àtìlẹ́yìn mi bàbá mi ambassador olóore mi ni. Kò síjọ́ tí ń bá rí tí yìí ní sọ̀rọ̀. Akọni ọmọ ni ojúlówó ọmọ Yorùbá ni. Àkúrẹ́ olóyè mẹ́kùn. Àkúrẹ́ lómi méjì àpè méjèèjì lálà. Yóò dáa fún yín bá mi ambassador. Olówó orí ọkọ̀ Òrèǹté International. The Yoruba Nations ó ti wà kí Dúpẹ́ Onítìrí tó dé. Bàbá tó bẹ́ẹ̀ l'Amẹ́ríkà tí bàbá yẹ kọ́lẹ́tì mọ́mọlúkà tọmọlúkà kọ́lẹ́tì Dúpẹ́ Onítìrí mọ́ bàbá iṣẹ́ ti ń lọ ń gbà yẹ. Tí Wálé Àlì òpònú ayírádà tó sọ wípé Dúpẹ́ Onítìrí ló fún bàbá ní tablet kọ́ Android ni. Ẹ̀yin ọmọ Yorùbá ìyàtọ̀ wà nínú fáìlì àti fàlí. Ṣé rí fáìlì ẹ̀yin alákọ̀wé ìwé tẹ́ máa ṣe tó máa bá ilé tẹ́ máa kọ̀wé sí òun náà pè ní fáìlì orúkọ ènìyàn ní fàlí. Yorùbá Nation orílẹ̀-èdè làwa fẹ́ gbà lọ́nà tó tọ́ lọ́nà tó yẹ ní ọ̀nà tó tọ́ tó máa bá òfin àgbáyé mu that all over the world they will recognize us as a nation. Ominira 2022 leading by Dúpẹ́ Onítìrí. Ẹ má bínú ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi. Ominira 2022 leading by Dúpẹ́ Onítìrí ìjọba làwọn fẹ́ gbà. Òun lẹ́rí tó ṣe ní Ìbàdàn ní ìjẹta tó kó ogun lọ sí secretariat. Ìjọba làwọn fẹ́ gbà not ìlú. Tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tá a ti gbọ́ tá a ti rí experience ẹ̀rí dáadáa nígbà táwọn ológun gbàjọba. Ẹ ti gbọ́ rí nígbà ayé Díkà. Ẹ ti gbọ́ rí nígbà ayé Babangida. Ẹ ti gbọ́ rí ní 83 tí Buhari fipá gbàjọba lọ́wọ́ àwọn civilian government tó wà ńbẹ̀. Ẹ ti gbọ́ ti Abacha
tólógun bá fẹ́ gbàjọba tìbọn tàdá tọkọ̀ náà máa lọ síbẹ̀ ẹ wo tí Dúpẹ́ kó lé àwọn ọmọ yẹn lánàá ìbọn ọ̀pọ̀lọpọ̀ àdá wọ́n tún lo ìgbàdí ṣùgbọ́n mo sọ fún yín gbogbo ẹ̀yin aṣebí ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ sọ pé tẹ́ ń làkàkà tó jẹ́ wípé ìkànnì yín tẹ́ fojú ara yín tẹ́ fi jọ èèyàn gidi ewé àtegbò ní gbà fún yín bí ewé àtegbò bí ìṣẹ̀dálẹ̀ Yorùbá ṣe máa padà lẹ́yìn nìyẹn tẹ́ ẹ máa ṣẹlẹ́yà ìjọba ní Dúpẹ́ Onítìrí fẹ́ gbà tẹ́ bá ẹ̀yin olóyìnbó ẹni action speak down voice tẹ́ bá ti rí ìgbé ayé tó gbé lánàá bó ṣe sọ̀rọ̀ òun náà wù kátó fúláàgì sẹ́gbẹ̀ nìyí kátó fúláàgì sẹ́gbẹ̀ nìyí kó dúró ẹ wá wo àga tí Dúpẹ́ fi jókòó ẹ ti mọ̀ pé ìjọba ní Dúpẹ́ Onítìrí fẹ́ gbà that is why tó gbógun ti ìjọba tó gbógun ti ìjọba we see them as our friend the ìjọbas àwọn tó máa bá wa dá wọ́n ń dá lọ́wọ́ wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ ìlú wa làwa fẹ́ gbà what belong to us làwa fẹ́ gbà kì í ṣe ìjọba ó yàtọ̀ síra wọn ẹni fẹ́ gba ìlú ó yàtọ̀ sí ẹni tó jẹ́ pé ó fẹ́ gba ìjọba bàbá Akíntóyè ò sọ wípé tí orílẹ̀-èdè Yorùbá bá délé ní àwọn máa ṣe president ẹ wo Dúpẹ́ Onítìrí lánàá níjẹta láti ìjẹta yẹn mo ti rìn káàkiri Èkìtì torí àwọn ènìyàn ti fẹ́ máa darú lúpọ̀ mọ́ ṣàpà wọ́n máa wá dáadáa most especially èmi kò sí ìlú tí mo wọ̀ lẹ́kìtì owó ni ìní mo ló kọ́ bàbá Èkìtì bẹ́ẹ̀ náà lọmọlúkà lóńdó bẹ́ẹ̀ ni òmẹ́yọ lógùn bẹ́ẹ̀ ni ìyá mi aláṣeyọrí lógùn bẹ́ẹ̀ ni àáfàá Yorùbá ló wù mí ní Ògùn state bẹ́ẹ̀ ni pásítọ̀ Agboola ní Lagos state bẹ́ẹ̀ ni ọmọọba Abíọ́dún ní Lagos state àwa yàtọ̀ sí àwọn gbàǹtú ẹ̀yọ̀ bẹ́ẹ̀ ni ìmọ́lẹ̀ Yorùbá ní Ọ̀yọ́ state àwa yàtọ̀ sí àwọn gbàǹtú ẹ̀yọ̀ we did not belong to Dúpẹ́ Onítìrí group we did not belong to Ominira 2022 no ẹ má dàrú burúkú pọ̀ mọ́ ṣàpà àwọn kọ́tọ̀kọ́tọ̀ bẹ́ẹ̀ tàdé síta ọlọ́pàá máa mú yín ọlọ́pàá èmi gangan láti ìjẹta ni mo ti rìn káàkiri bóyá kí tiẹ̀ bá wọn pàdé ní Èkìtì ń bíbà yìí kí n mú wọn ṣíkú mọ́dẹ̀ pé bàbá wa kan former AIG ní pẹ́sà it is possible tí n bá rí àwọn ará bíbà yìí mú ó ní ẹ pè mí màá ní káwọn bọ́ọ̀sì wa bá ẹ níbi tó bá wà tó bá ti rí wọn má fún wọn lára àwa máa kó wọn lọ sọ́dọ̀ ọlọ́pàá wọ́n fẹ́ dà lóru wọ́n fẹ́ bà tó dára jẹ́ mọ́ Yorùbá lára wọ́n fẹ́ sọ Yorùbá lẹ́nu wọ́n fẹ́ sọ ọmọ ìrankíran ni wọ́n elétí lápá ni wọ́n tàṣọ fún wọn pé Dúpẹ́ Onítìrí máa tẹ̀yìn pa àwọn tó tàn lọ nígbà yẹn lọ ní amúlùdù rédíò ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n ṣe wà lẹ́wọ̀n o àwọn eléyìí náà ń sìn ẹ̀wọ̀n straight ni ẹ̀wọ̀n straight torí wọ́n á béèrè lọ́wọ́ wọn ibi tó ti rí aṣọ army aṣọ civil defence aṣọ ọlọ́pàá wọ́n á béèrè lọ́wọ́ wọn ibi tí wọ́n ti rí ìbọn ibi tẹ́ bá rí owó nú bọ́ọ̀sì ọmọ bọ́ọ̀sì yẹn wọ́n ra àdá tó wà ń bẹ̀ alẹ́ ní 500 ìyẹn ni pé wọ́n fẹ́ lọ kó ogun bá Ṣèyí Mákindé lọ́fíìsì wọ́n fẹ́ lọ kó ogun bá gọ́vnà lọ́fíìsì àwádà ṣe rálì níwájú gọ́vnà ọ́fíìsì we address the governor nígbà tá a ṣe rálì Ìbàdàn a lọ sí Ògùn state a dúró níwájú ọ́fíìsì gọ́vnà we send our message to Dàpọ̀ Abíọ́dún we did not fight and the police tó wà ńbẹ̀ wọ́n sí tear gas kékeré lásán wọn àyàn lù wá torí we are not a violent people àwọn leader wa ti sọ fún wa wípé don't fight police officer pé ìyà tó ń jẹ wá ló ń jẹ àwọn náà orí ọ̀fẹ́ táwa ní tá a lè sọ̀rọ̀ àwọn ò lè sọ̀rọ̀ so ìlú la fẹ́ gbà kí dẹ́ ṣe Yorùbá lẹ́ni àkọ́kọ́ tó máa lóun fẹ́ gbàlú Dúpẹ́ Onítìrí ogun ló fẹ́ kó wọlé àwa kẹ́dẹ̀ ti pariwo látijọ́ ìpè ohun tí Dúpẹ́ Onítìrí ń ṣe
Game tí Dúpẹ́ Onítìrí tó ń dọ́gba ni wípé he want them to declare the Yoruba Nation agitator as a terrorist. Ó dẹ̀ ti fail. Ó ti fail. So I use this opportunity to call Governor Ṣèyí Mákindé. Ẹ gbọ́dọ̀ wá Dúpẹ́ Onítìrí láwa. Ó wà ń bàdàn o. Ó wà àwọn ọmọ ẹ̀ sọ pé ó wà ń bàdàn. Ó wà ń bàdàn kó ti wọlé. Àti bọ́ì àdàgbà jẹ́dà ọ̀fù àdàgbà mọ́níyè inú tọ́ni olórí adélé ni wọ́n máa ń bàdàn wọn ò gbọ́dọ̀ sá lọ. Ẹ gbọ́dọ̀ declare Dúpẹ́ Onítìrí wọ́tẹ̀tẹ̀ bá ti rí arrest. Tí Nigeria government and Ọ̀yọ́ state government tí wọ́n bá refuse láti declare Dúpẹ́ Onítìrí wanted ajẹ́pẹ́ ẹ̀yìn lẹ́yìn tí lẹ́yìn. Àwọn ọmọ tẹ́ mú yẹn á tún lọ kó àwọn ọmọ míì jọ. Dúpẹ́ Onítìrí mọ̀ pé ebi ń bẹ ń lù ú. Ó mọ̀ pé ìyà ń bẹ ń lù ú tó bá ti fún wọn ní 20,000. Tó bá fẹ́ báyé wọn jẹ́ pátá tó fún wọn ní 100,000. Wọ́n á ṣì wà wò. Òun lẹ̀ ń rí yẹ. Dúpẹ́ Onítìrí, Ọ̀yọ́ state government must declare Dúpẹ́ Onítìrí wanted. Ẹ gbẹ́dọ̀ arrest Dúpẹ́ Onítìrí. Dúpẹ́ Oní àti pariwo tipẹ́ Dúpẹ́ Onítìrí kò jà fún òmìnira Yorùbá. He want to become a president. Ló fi fẹ́ tẹ Sunday Ìgbòho pa. Ló fi kórìíra bàbá Akíntóyè. Ẹ̀yin ọmọ Yorùbá ìyàtọ̀ wà nínú Yoruba Nation àti òmìnira 2022. Nígbà tó dé táwọn bàbá gbà wọlé. Ó ní no. I will not join any group. No, I don't need the group. You can work for the Yoruba people without group. Not no pé ọmọ burúkú ní ọgbọ́n títí ẹ̀. You don't need to join the group. You don't need to join group. Ó dá òmìnira 2022 lẹ̀. Tó fi ń da Yorùbá láàmú lénìí. Mo bẹ̀ gbogbo ọmọ Yorùbá. Ibi tẹ́ bá ti kẹ́fì Saidi Ọmọbọ̀tá hand over lé àwọn ọlọ́pàá lọ́wọ́. Ọgbọ́n ń bẹ lórí Yorùbá. Ìmọ̀ ń bẹ lórí Yorùbá. Yorùbá yìí wùwàkuwà. Yorùbá yìí wùwà tí ò tọ́. Tí Yorùbá bá ń jà lé ẹ̀tọ́ ẹ̀, Yorùbá mọ ọ̀nà tó ń gbà láti gba ẹ̀tọ́ ẹ̀. Iná fi pé oríkì kan nílẹ̀ Yorùbá pé adákẹ́jà bí èṣù. Ẹ ti mọ̀ pé ń tọ́ṣe ní ìjẹta kò tọ́nà kò bófin mu ni mo fi ń béèrè òfin tó bá báàkì ohun tí Dúpẹ́ Onítìrí yẹn ṣe ìdìtẹ̀gbàjọba nìyẹn. Ìdìtẹ̀gbàjọba tí àwọn tó bá dìtẹ̀gbàjọba tí jẹ́ pé paná máa ń pa wọ́n. Èmi I don't pity them. Torí a ti pariwo fún wọn ẹ padà lẹ́yìn Dúpẹ́ Onítìrí. A ti pariwo fún wọn Dúpẹ́ Onítìrí ò ní oore kan tó fẹ́ ṣe yín. Dúpẹ́ Onítìrí 419 ní Dúpẹ́ Onítìrí. Ìyà tí Abíọ́lá tó fi jẹ wá kù ní ilẹ̀ Yorùbá ní Dúpẹ́ Onítìrí fẹ́ wá parí ẹ̀. Wọ́n ní ká má sọ bẹ́ẹ̀ mọ́. Ó tó báyìí. April last year Dúpẹ́ Onítìrí gbẹ̀jẹ̀ lára ọmọ Yorùbá. March this year on 12 Dúpẹ́ Onítìrí again gbẹ̀jẹ̀ lára ọmọ Yorùbá on 30 gbẹ̀jẹ̀ lára ọmọ Yorùbá again. Abẹ́ rí àwọn picture yẹn ni ọmọ ọlọ́mọ wọn ti fìbọn bá ẹsẹ̀ méjèèjì jẹ́ nígbà tí Dúpẹ́ Onítìrí kó aṣọ ológun tó kó sí wọn lọ́rùn tó ní ká gba secretariat lọ ká lọ hijack. Ìjìnlẹ̀ dẹ̀ dúró lórí program sọ wípé àwọn bẹ́ẹ̀ sì wá ti hijack secretariat náà. Adélé ti wọlé ṣé ó possible bẹ́ẹ̀ ti mọ̀ pé wọ́n ní mental problem. Ẹ ti rí pé orí wọn ò pé. Mo lo àkókò yìí ẹ̀yin ọmọ Yorùbá tí ọpọlọ ń bẹ lórí yín. Ẹ bá wa kọ lẹ́tà kí gbogbo àgbáyé mọ̀ pé Ìjìnlẹ̀ Marcus terrorist ni. He promote terrorist in Yorùbá land. Terrorist ni Ìjìnlẹ̀. Terrorist ní Ìjìnlẹ̀. Ṣé mọ̀ pé wọ́n wọ bẹ̀ lọ́jọ́ Saturday. Ìròyìn tẹ̀ mí lọ́wọ́ lálẹ́ àná pé àwọn wèrè yẹn tó padà wá ní ọjọ́ Sunday àná sí secretariat yege.
We, the follower of Baba Akintoye Asifsedegbe, will know nothing about it. Ó yàtọ̀ síra wọn. We, Yoruba Nation. Tí mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà. Yoruba Nation. We did not belong to Ominira 2022. Ìjọba ní Ominira 2022 fẹ́ gbà. Ìlú wa làwa fẹ́ túnṣe, àwa fẹ́ gba ìlú wa kó nínú ìparun. So if government refuse to arrest Dupe Onitiri, if government refuse to declare Dupe Onitiri wanted, Florence, Fumi, Faleye, Aya Ajakaye, wanted, Saidi, Omabota, wanted, Jimmy Boy, wanted, Ijile, Marcus, wanted. A jẹ́ pé ìjọba Nàìjíríà ló wà lẹ́yìn wọn. Pé ká máa fi ẹ̀jẹ̀ ọmọ Yorùbá ká máa fi wéwu. I know and I know. Ṣèyí Mákindé will never support something like that. Làwa fi ń pè láàárọ̀ pé ẹ mọ́ fojo pòjó wa. Àwa yìí ṣo ní jàgídíjàgan. Ẹ mọ́ fojo pòjó wa. We did not belong to Ominira 2022. Ominira 2022 did not work for the Yoruba race. Eléri ibu ni wọ́n ọmọ ìrankíran. Ọmọ ìrankíran ni wọ́n fẹ́ fi ipá gbàjọba ni. Ìlú làwa fẹ́ gbà. Orílẹ̀-èdè wa làwa fẹ́ gbà. Ní ọ̀nà tó bó fi àgbáyé mu. Ní ọ̀nà tó bó fi Commonwealth mu. Ní ọ̀nà tó bó fi United Nations mu. Ní ọ̀nà tó bó fi African Union mu. Àbí bẹ́ẹ̀ kọ́, ní ọ̀nà tó bó fi ECOWAS mu, ní ọ̀nà tó bó fi Nàìjíríà gangan mu, ó wà ní constitution Nàìjíríà. Òun ni àwa ń rìn lọ́wọ́. Òun làwọn bàbá yẹn ṣiṣẹ́ lójoojú méjèèjì. Èyí tí Dúpẹ́ Onítìrí ṣe ẹ sọ òfin tó bá mu, òfin ìdìtẹ̀gbàjọba ni. Tánra aṣọ àmì sí àwọn ọmọ ọlọ́mọ lọ́rùn. Ẹ̀yin ọmọ Yorùbá, wọ́n ní bí eégún bá lé ni ká máa rọ́jú. Yorùbá wípé bó ṣe ń rí ara ayé bẹ́ẹ̀ náà ní rí ara ọ̀run. Ẹ má torí owó bá yí ara yín jẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má torí owó kánra yín lẹ́wọ̀n. Ọmọ Dúpẹ́ Onítìrí wà níbi tó wà tí ń mu tíì láàárọ̀ kùtù kọfí. Ọmọ Aníkàjàkáyé wálé ó ní ọmọ òun sì kéré ó kọ́ ọmọ títí ẹ̀ pamọ́. Jimmy Boy ẹ lè rọ́mọ ẹ̀ níta. Ìjìnlẹ̀ ó ti kọ́ ọmọ ẹ̀ àtìyàwó ó ti kó wọn kúrò ní Turkey torí ó mọ̀ pé iṣẹ́ burúkú lòun ṣe. Ẹ lè rọ́mọ títí wọ́n ta. Ọmọ ọlọ́mọ làárán níṣẹ́ ẹdẹ tòrútòrú. Ọmọ ọlọ́mọ làárán níṣẹ́ ẹdẹ tòrútòrú. Yóò dára fún yín bàbá mi Peter Ọládélé, Samuel Olúgbénga, màmá mi Mary Olóyèdé, yóò dára fún yín Adébáyọ̀ Kudirat, yóò dára fún yín. Ẹ kú ojúmọ́ ayọ̀ ló mọ́ yín lénìí. Ẹ mà ní rìnnà pàdé ohun tí ó jẹ yín. Ohun tí ẹ jẹ kò ní nira fún yín. Ohun tí ẹ fẹ́ lọ́kàn yín yẹn kò ní ṣe kú pa yín láṣẹ Olódùmarè. Wọ́n kọ́ àwọn ọmọ títí wọn pamọ́. Ọmọ ọlọ́mọ làárán níṣẹ́ ẹdẹ tòrútòrú. Àwọn Yorùbá dẹ̀ ń sọ wípé ọmọ tí ò gbọ́ràn la máa rán níṣẹ́ káàkiri àdúgbò. Torí tó bá jẹ́ kó dúró níbi tí bàbá àtìyá ẹni kó dúró sí ni. Àwọn ẹni tó wà lẹ́kẹta ò lè pé wá lọ bá mi ra bọ́ọ̀lì wá. Dúpẹ́ Onítìrí kọ́mọ títí ẹ̀ pamọ́. Kọ́mọ títí ẹ̀ pamọ́. Àjàkáyé kọ́mọ títí ẹ̀ pamọ́. Jimmy Boy kọ́mọ títí ẹ̀ pamọ́. Ó kọ́mọ títí ẹ̀ pamọ́. Ìjìnlẹ̀ kọ́mọ títí ẹ̀ pamọ́. Àjàkáyé kọ́mọ títí ẹ̀ pamọ́. Wọ́n wá dáṣọ ikú sí yín lọ́rùn. Wọ́n dáṣọ ẹ̀wọ̀n sí yín lọ́rùn. Wọ́n wá kóbọ̀ lé yín lọ́wọ́ wọ́n ní kẹ́ gba government office lọ. I pity you. Ìjọ wo lẹ mẹ́sẹ̀jì mi mà? Ẹ kàn ṣe àyẹ̀ ń sí màá lè rí ẹ má bínú ìyá mi. Ẹ má bínú.
ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú. Mi fojú di àgbàlagbà o, ẹ má bínú. Wọ́n ti wọṣọ ẹ̀wọ̀n fún yín. Agbodi straight ní. Wọ́n kọ́ ọmọ títí wọ́n pamọ́ wọn wá rán yín lẹ́wọ̀n. Wọ́n rán yín lẹ́wọ̀n. A dẹ̀ pariwo fún yín tó. Ìran yín ò dẹ̀ ṣẹ̀wọ̀n rí. Ṣùgbọ́n ẹ ti break record now. Ẹ̀ẹ́dẹ̀wọ̀n. Torí ń tẹ́ ẹ ṣe yẹ. Bí ìgbà téèyàn tẹ́ fẹ́ lọ pa gómìnà lọ́fíìsì ni o. Tí ẹ bá lórí ọ̀fẹ́ ní ọjọ́ Saturday yẹ tẹ́ bá rí Ṣèyí gọ́fúnà, Ṣèyí Mákindé, ẹ pa á. Àbí bẹ́ẹ̀ kọ́. Àbí iṣẹ́ tí Dúpẹ́ Onítìrí náà yín kọ́ nìyẹn. So that is why I say that Nigeria government and what call it? Ọ̀yọ́ government must declare Dúpẹ́ Onítìrí wanted. Àwa ò sí lára wọn o. Ẹ wojú mi dáadáa, bàbá Èkìtì lèmi jẹ́. Ọmọ bàbá Akíntóyè ni mí. Ọmọ Sunday Ìgbòho ni mí. Yoruba Nation self-determination that bàbá Akíntóyè tó gbé dání làwa wà nù ẹ̀. We, home-based media, did not belong to Dúpẹ́ Onítìrí. No. Tí èmi ṣèlérí tèmi bá rí wọn níbi tó bá pẹ́ra wọ́jọ́ sí. Iná máa jó wọn. Torí wọ́n fẹ́ bà ohun tó dára jẹ́ mọ́ wa lọ́wọ́ ni. Ó dẹ̀ ti pẹ́ tá ti ń pariwo. They want to declare the Yoruba Nation terrorist group. And we are not a terrorist group. That is why mo fi jáde láàárọ̀ yìí. Kí ọmọ Yorùbá kẹ́ lè mọ irú ìwà tí Dúpẹ́ Onítìrí ń wù. Ẹ̀yin tẹ́ sọ pé Dúpẹ́ Onítìrí ló ń ṣiṣẹ́. Kí gbogbo ènìyàn dẹ̀ fa ọmọ wọn létí, ẹ fa àwọn ọmọ yín létí, ẹni bá lábúrò. Ẹ sọ pé kán kúrò nínú Òmìnira 2022. Oko ẹ̀wọ̀n ló máa padà parí ìrìn àjò wọn sí. Oko ẹ̀wọ̀n náà máa padà parí ìrìn àjò wọn sí. Àkọ́kọ́ ẹ lọ àtáàkì radio station. Eléyìí governor office. Ìjìnlẹ̀ dẹ̀ ń sọ lórí rédíò ẹ̀ pé àwọn ọmọ wọ́n ti take over secretariat. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ mọ̀. So he showed that we that belong to Baba Akíntóyè know nothing about that incident tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ní ọjọ́ Saturday and Sunday. We are not a terrorist. We did not stand for violence. We are a peacemaker. I forget Gani. Nigeria government mo declare Gani wanted. Mo ìsọ́lá náà. Gani àti Onítìrí, they are working together. They are working together. They are working together. We did not belong to them. At all. We did not belong to them. Tí àwa bá rí wọn, a máa dòfà wọn lé ọlọ́pàá lọ́wọ́. Gbogbo àwọn ọmọ tó kóṣẹ́ sílé tó kó aṣọ sí lára yẹ. Mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ yín. Ọ̀yọ́ state government. Bí ẹni lọ́yà kan bá dé, ẹ àrẹ́sì lọ́yà ọ̀hún. Tẹ́ máa ná gba lọ́yà fún wọn, ẹ àrẹ́sì lọ́yà ọ̀hún. A jẹ́ pé lọ́yà yẹn wà lára wọn tó promote wọn nìyẹn. Ẹ jẹ́ kó ohun tẹ́nìyàn bá máa jẹ á jẹ́. Ẹ jẹ́ kó lọ fojú fi náà òfin. Tó bá lórí ọ̀fẹ́, tó bá jáde síta, wọ́n á mọ̀ pé tá bá bọ́ máa ẹni wí, ṣe ni máa ń gbọ́. Á pariwo. Dúpẹ́ Onítìrí, ó máa kó yín dẹ̀wọ̀n. Dúpẹ́ Onítìrí ò ní kankan, wọ́n ní irọ́ là ń pa. Ẹ jẹ́ ká lọ fojú winá òfin. Abánidá tí ìbáni débẹ̀ ni wọ́n ní irọ́ là ń pa. Ẹ jẹ́ ká lọ fojú winá òfin. And I pity all the Yoruba people. Tí Dúpẹ́ Onítìrí àti Ìjìnlẹ̀ tó wípé ẹ jẹ́ wa lówó, tẹ́ ti gbé lé yín lẹ̀, tẹ́ ti gbé mọ́tò yín lẹ̀, ẹjọ́ máa wẹ̀wọ̀n papọ̀ ní tẹ́ bá padà lẹ́yìn Dúpẹ́ Onítìrí. Ẹjọ́ máa wẹ̀wọ̀n papọ̀ ní.
We stand for the peace. Ẹ̀tọ́ wa la wá fẹ́ gbà lọ́nà tó bá òfin mu. Kí ìran Yorùbá lè sùn bí ọmọlúwàbí ṣe ń sùn. Ohun tó gbà lọ́wọ́ wa ní 1914 tí òfin dẹ̀ sọ wípé òfin àgbáyé sọ wípé we have right for self-determination, not like Dúpẹ́ Onítìrí at all. Ìyàtọ̀ wà láàrin wọn. So mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń pè. Àtàwọn kan tó sọ pé tínú wọn dùn pé ọwọ́ bà wọ́n. Ibi ẹ bójú sí ọ̀nà ògbàbẹ̀. We did not belong to Dúpẹ́ Onítìrí. Ẹ̀rí dẹ̀ wà rẹpẹtẹ tá ti ń pariwo ẹ̀ tipẹ́ pé ọmọbìnrin ó fẹ́ bà ohun tó dára jẹ́ ní ṣùgbọ́n Ọlọ́run ò ní fún ṣe. Ẹ̀rí bí àṣírí ẹ̀ ṣe ń tú. Bí àṣírí ẹ̀ ṣe ń tú. Ó dẹ̀ máa tú lọ ní. Gbogbo àwọn tó ń tì wọ́n lẹ́yìn ni ìjọba máa mú. Governor Ṣèyí Mákindé, Commissioner of Police, Ọ̀yọ́ State. Bí ẹ ṣe ń rú símù sọ́fíìsì lẹ́nìí, you must declare Dúpẹ́ Onítìrí wanted. Àti ilé tó jẹ́ pera ẹ̀ tó lóhun ní ìjọba délé. Òfin tó back wọn up. Ìdìtẹ̀gbàjọba nìyẹn o. Ìdìtẹ̀gbàjọba ni. So Governor Ṣèyí Mákindé, mo kí yín pé ẹ kú oríire o. Ewu iná kì í pàwòdì. Níjọ́ tí kú bá ń bẹ lé ẹ̀ ní sílé. Níjọ́ tí kú bá ń bẹ lọ́nà ẹ̀ ní bá wọn rìn lọ́nà. Ikú èyí ti fò yín ru. Ikú yín dọ̀la. Ọ̀la ò ní kúrò lẹ́yìn ọ̀la. Torí tá bá ní ká mọ́ ní ọ̀la là ń mú. Wọn àdẹ̀ ní rí ọ̀la mú. Governor Ṣèyí Mákindé, you must declare Dúpẹ́ Onítìrí wanted. Governor Ṣèyí Mákindé o, you must declare Dúpẹ́ Onítìrí wanted. Torí ikú èyí ti ré yín kété, you must declare Dúpẹ́ Onítìrí wanted. Ikú èyí mọ̀ rẹ́ yín kété o, you must declare Dúpẹ́ Onítìrí wanted. Ẹ má bi mí léèrè pé nínú odù Ifá wo. Tẹ́ bá fẹ́ kọ́fà ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá Èkìtì. 1 million naira ni lẹ máa fi gba fọ́ọ̀mù. Màá ṣe wá tí máa wá wò bẹ́ẹ̀ ṣe lè ṣiṣẹ́ tó máa wá ṣe wá fún yín níbí. Please, ẹ jẹ́ kó máa yé wọn gbòòrò. Yoruba Nation yàtọ̀. A yàtọ̀ sí Òmìnira 2022. Òmìnira 2022 wọ́n ti ń jà wá lólè tipẹ́. Bóyá lẹ mọ̀, Òmìnira 2022 petition wa ẹjọ́ wọn àná tán náà ń gbé lọ sí United Nation, wọn à ń gbé lọ. Kò dé United Nation. Dúpẹ́ Onítìrí lọ kó fáwọn olóṣèlú kan ní. Abẹ́ ẹ̀ gbọ́. Wọ́n náà lọ sí United Nation, kò lọ sí United Nation. Inú tọ́lẹ̀tì ní Stephen Fatade ló ti lọ ń ka lẹ́tà. A ní àwọn ọ̀tọ̀nkùlú tó wà ní United Nation tó sọ fún wa pé if United Nation did not invite you, you did not welcome. And United Nation did not invite individual, they invite country. Ó ti pẹ́ tó ti ń jà wá lólè. Ẹ padà lẹ́yìn Dúpẹ́ Onítìrí olóṣó Abíọ́lá. Iṣẹ́ burúkú tí Abíọ́lá ṣe kù ní ilẹ̀ Yorùbá ní Dúpẹ́ Onítìrí ń continue lọ́wọ́. We must say no to Dúpẹ́ Onítìrí. Ó ti wá ń yé wa ń sìn. Àwa tá ń pariwo pé he have nothing. Tẹ́yìn sọ fún wa pé òun gan ló gbé kíní dání, òun gan ló gbé òmìnira dání. Bó ṣe máa rán ọmọ yín kú nìyẹn o. Kán lọ máa kú. Ètò ti pa lára wọn lánàá báyìí. Ẹni rí lọ ni. Ẹ jẹ́ wá bí wọ́n léèrè. Níbo ni Dúpẹ́ Onítìrí ń gbé? Níbo ni ilé Dúpẹ́ Onítìrí? Ta ló ní nọ́mbà Dúpẹ́ Onítìrí lọ́wọ́? Nínú wọn, majority àwọn tó ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí wọn à rí rí. Àbẹ́ ẹ̀ gbọ́, wọn ò mọ ibi tí Dúpẹ́ Onítìrí ń gbé. Ghost leader. Wọ́n kàn rí Dúpẹ́ Onítìrí nígbà tó bá ti tẹ fóònù wọn lórí social media, lórí ìjìnlẹ̀. Ghost leaders. Don't follow the person that you did not see and you did not know. Ó máa fi yín rúgbó ni. Tá bá ní kẹ́ lọ pé leader yín wá, kò síbi tẹ́ máa pè sí.
kò sí nínú wọn tó mọ bí tí Dúpẹ́ Onítìrí ń gbé. Ghost leader ni, ghost leader ni. Ẹbí Àjàkáyé léèrè ṣó bá Dúpẹ́ Onítìrí sọ̀rọ̀ face to face rí? No. Àwa mọ bí tí leader wa ń gbé. Tó bá tún jẹ́ fẹ́ rẹ̀fẹ̀rẹ́nsì màá tún gba Kútọ́nù lọ pé àárò bàbá Akíntóyè ń sọ mí, àárò olóyè Sunday Igboho ń sọ mí. I know my leader and I talk to them. Ẹni tẹ́ ẹ mọ̀ rí tó jẹ́ pé sugar mouth yẹ tó bá ti sọ̀rọ̀ ẹ máa kó jẹ́ olóńgbé yín lọ sẹ́wọ̀n yìí. Gbogbo abiyamọ ẹ fa ọmọ yín létí. Gbogbo bímọbímọ ẹ pé àwọn ọmọ yín kan padà lẹ́yìn Dúpẹ́ Onítìrí. Sísítà mi pé ọkọ ẹ kó má lọ jẹ́ pé ilé tó kù tí ìbọn ò bá ba ọkọ ẹ tí wọn ò bá pa ọkọ ẹ, kó má lọ jẹ́ pé ilé tó kù inú ẹ̀wọ̀n ló ti máa lo ìgbésí ayé ẹ̀ tó kù. Ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba, ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba ni. And Ọ̀yọ́ state government we need action for you. You must declare Dúpẹ́ Onítìrí wanted. Good morning.